wo ni KOLEOSHO part 6 fẹ́ jáde? Èyí ni ìbéèrè tó wà lọ́kàn gbogbo àwọn olólùfẹ́ KOLEOSHO. KOLEOSHO ti di ohun tí kálukú ń sọ lọ́tùn lósì níbikíbi láti apá kìíní apá karùn-ún. Wọ́n ṣe part 1, part 2, part 3, 4 títí dórí 5 nínú ọdún 2025 yìí. Ó ti pẹ́ tá ti rírun nǹkan báyìí o, láti ayé ìgbà CD láti rírun nǹkan báyìí tí fíìmù máa ní part 1 títí dórí part 5. Èyí ga ò kò ń ṣe wàsá o. Gbogbo ibi tí ẹ bá dé báyìí ní kálukú sí ń béèrè lọ́wọ́ ara wọn, ṣé KOLEOSHO part 6 ti jáde? Ṣé KOLEOSHO part 6 ti jáde? Èyí ni bí ìtẹ̀lẹ́ ṣe fi ọkàn àwọn olólùfẹ́ rẹ̀ sókè láti máa retí apá kẹfà part 6. Kí ni ká máa retí ní part 6 o? Ṣé nígbà tí ìyá àgbà ti kó gbogbo wọn lọ sí ọ̀run báyìí, ìgbà wo náà fẹ́ padà dé? Èmi ò lè dúró láti wo part 6 o. Ẹ̀yin ńkọ́? Ṣé ìyàwó KOLEOSHO máa fẹ́ boyfriend ẹ̀ padà ni? Eléyìí tán dẹ̀ tún ti wá padà ra wọn ẹ̀. Àbí ṣé ó lóyún lóòótọ́? Ìgbà wo náà fẹ́ bí KOLEOSHO Junior? Kò lè tán síbẹ̀ o. Ṣùgbọ́n kí part 6 tó jáde, ẹ̀yin tèmi, èyí ni ìpinnu àti ohun tí mo lérò wípé ó fà bí sinimá yìí ọ̀pọ̀lọpọ̀ mílíọ̀nù ìwò lórí YouTube tí ó sì ń trend gidi. Ẹ̀yin tèmi, ẹ tún káàbọ̀ sí orí ìkànnì mi, orí ìkànnì aláyọ̀ yìí. Tí ẹ bá ń gbádùn bí mo ṣe ń sọ lọ, ẹ bá mi tẹ subscribe button, kẹ́ like, kẹ́ comment, kẹ́ sọ ìpinnu tiyín náà ní orí fíìmù yìí. Ẹ dẹ̀ má gbàgbé láti tan notification button yín torí bó bá ṣe ń lọ, òun ni a ṣe máa já yín sí. Gẹ́lẹ́ tí part 6 bá ti jáde báyìí, èmi lẹni àkọ́kọ́ tí màá kọ́kọ́ gbé sí yín létí. Nígbà tí ìṣẹ̀ṣe, agbára, ìmùlẹ̀ pẹ̀lú ìṣọ̀kan bá pàdé ara wọn, òun ni ohun tí ó ṣẹlẹ̀ nínú sinimá àgbéléwò tó ń jẹ́ KOLEOSHO yìí o. Èyí ni iṣẹ́ ribiribi láti ọwọ́ Ibrahim Yekin tí gbogbo wa mọ̀ sí Iteledicon. Fíìmù yìí ti gba ọ̀pọ̀ mílíọ̀nù ìwò ní orí YouTube tí gbogbo ènìyàn sì ń sọ nípa rẹ̀ ní gbogbo agbègbè. Gbogbo àwọn tí ó kópa nínú fíìmù yìí láì yọ ẹnìkankan sílẹ̀ ni wọ́n ṣe gudugudu méje yàyà mẹ́fà. Ṣé ti KOLEOSHO la fẹ́ sọ ni àbí bàbá KOLEOSHO, Ẹfun àti Oṣóbọ́lá? Ẹ wò, kò sí ẹnìkankan tí ò kó ipa rẹ̀ ní dáadáa nínú sinimá yìí. Àwọn ọ̀rẹ́ KOLEOSHO ni o, àwọn ọ̀rẹ́ Ẹfun ni o, àbí táwọn ọmọọṣẹ́ Oṣóbọ́lá. Ẹ wò, tó fi mọ́ gbogbo ènìyàn tí wọ́n ṣò nínú sinimá yìí, kò sí ẹni tí ò kó ipa rẹ̀ dáadáa. Kódà wọ́n tẹ̀ ti jẹ́ ká gbàgbé gan pé fíìmù làwọn. Oògùn náà máa fi ń tákà nílé àwọn KOLEOSHO. Bàbá Oṣógbèmí a máa ní ògùn gùn. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ ń pé ọmọ mẹ́ta ni bàbá Oṣógbèmí bí, KOLEOSHO fún ara rẹ̀, Oṣóbọ́lá àti Ẹfun. Ṣé ti KOLEOSHO tí ó ń fàdá gẹ̀rí gbogbo èèyàn káàkiri la fẹ́ sọ? Àbí ti Oṣóbọ́lá tó ń gbá àwọn ọkùnrin lójú tí ó sì gba gbogbo tọwọ́? Èyí tó bá fẹ́ kọ̀rọ̀ sí lẹ́nu, ó lè ní kó rìn wọ̀gbọ̀ lọ tàbí kó yà ń wèrè lẹ́sẹ̀kẹsẹ̀. Délé àwọn KOLEOSHO torí pé kò ní ìdí kan mọ́ kọ ìyá rẹ̀ tí wọ́n fi ní ẹ̀yin tó láyé ẹ bá mi fọ́kọ ìyá rẹ̀ sí i. Ṣé ẹ wá rí tẹ̀fun? Gbogbo wa la mọ̀ wípé jẹ́jẹ́ lọmọ Èkó ń lọ, ṣùgbọ́n wọ́n ní pé kí ni? Bíbélì ní a ó bẹ̀ṣẹ̀ bàbá wò lára ọmọ láti ìran kínní. Gbogbo bí wọ́n ṣe máa ń hù ìwà wọ̀nyí náà, ọkàn wọn máa ń balẹ̀ torí pé kí ni oògùn tí wọ́n gbé dání ó dá wọn lójú tí wọ́n sì mọ̀ pé kò sí tẹ́nì kankan tí ó fi àwọn sí. Nǹkan tí mo tún rí nínú fíìmù yìí ni ìfẹ́ àti ìṣọ̀kan torí pé kí ni nílé Oṣó gbogbo wọn náà máa ń parapọ̀ tí wọ́n sì máa ń bá tí ẹnìkan bá ní ìdojúkọ gbogbo wọn parapọ̀ tí wọ́n sì jà tí wọ́n sì ja ìjà náà lájà yìí. Wọ́n kì í fẹ́ kí ìrà kó rin ẹnìkankan nínú ọmọ ilé Oṣó. Àbẹ́ẹ̀ sì ni bàbá Oṣógbèmí fúnra rẹ̀ kò ń fẹ́ kí nǹkan kan kó kan ọmọ òun. Kí ni ká sì gbọ́ tí bàbá tó ń dáàbò bo ọmọ rẹ̀ tó ń ṣèkà fọ́mọ lọ́mọ? Èyí ga o. Ṣé wàá rí gbogbo bí àwọn ò ṣe dáa tó nílé Oṣó? Kò máa wù mí kí kankan ṣẹlẹ̀ sí kankan nù wọn. Ṣé ara tèmi nìkan ló ti rí bẹ́ẹ̀ ni? Ẹ wò, kò sí ohun tó pé tán, àmọ́ fíìmù yìí ó dùn gbọ́ngbọ́n tún kan sí. Tí o bá ń wo fíìmù KOLEOSHO yìí lọ́wọ́, ó tẹ̀ kọ́kọ́ gbàgbé gbogbo ohun tó bá tẹ̀ ní gbogbo ohun tó bá wù kó máa rò lọ́kàn rẹ̀, ó kọ́kọ́ gbàgbé rẹ̀ lásìkò òun náà torí pé kí ni fíìmù yìí ó dùn gẹ́gẹ́ bí mo ṣe sọ gbọ́ngbọ́n tún kan sí. Ṣé ti CD la fẹ́ sọ ni? Ti CD àti CD eléèbó? What did you do the KOLEOSHO, my brother? Is the father na? Àbí you know the father again? Ẹ wo, ẹ̀rín àrín tàkìtì tó bá ń jẹun ata lọ́wọ́ mọ̀ wò KOLEOSHO. Ìgbà wo ni ká máa retí KOLEOSHO part 6 àbí the return of KOLEOSHO dẹ̀ nítorí ìkan gbọ́dọ̀ jẹ́ kan kò gbọ́dọ̀ tán síbẹ̀. Torí ìyá àgbà ti ní ìran òun ò lè parun láíláí. Fún díẹ̀ yìí KOLEOSHO ṣì ń bọ̀, ẹ lọ fọkàn balẹ̀, KOLEOSHO ń padà bọ̀ wá. Wá rẹ̀yìn tẹ̀ tí ìwò KOLEOSHO ẹ̀ ń miss gan o, ẹ̀ ń miss àbí ṣé yẹn kan tẹ̀ wá tí ò tẹ̀ tí ìwò KOLEOSHO ṣá? Mi ò rò bẹ́ẹ̀. Fún díẹ̀ eléyìí ní apá ọ̀dọ̀ ti tèmi gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ aláyọ̀, èmi ò fún fíìmù yìí ní 9
1/10 lọ́dọ̀ tí yín báwo lẹ̀yin ṣe rí sí ẹ bá mi sọ̀rọ̀ lọ́ndà comment section kí ni ẹ̀yin máa rate fíìmù yìí láti 1/10 lọ́dọ̀ ti tèmi èmi fún ní 9/10 ẹ̀yin tèmi ẹ má gbàgbé bí mo ṣe sọ lẹ́ẹ̀kan pé ẹ like ẹ comment kẹ̀dẹ̀ bá mi share kí ni ìpinnu ti yín lórí fíìmù KOLEOSHO yìí ẹ wò ó tún dìgbà kan náà tá a máa pàdé ó dàbọ̀.